ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمى والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون. إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون. الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأصلي وأسلم على سيد الأولين والآخرين صلى الله عليه وسلم نبينا محمد وعلى آله وأصحابه صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين. آمين. اللهم افتح لنا كتابك آمين. وسنة نبيك آمين. ظاهرا وباطنا آمين. وارزقنا العمل بهما آمين. بذاتك المقدسة آمين. يا ربي زدنا علما وفهما آمين. يا كاشف المشكلات آمين. ويا عالم الخفيات آمين. أكشف الحجب عن وجوه هذه المعاني آمين. حتى نطلع على حقيقة هذه المسائل. آمين. واحفظنا عن الخطأ والضلال. آمين. وأنت الموفق لكل شيء وأنت علام الغيوب. وأنت علام الغيوب. وأنت علام الغيوب. اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا ألفاظه وتحفظا لمعانيه فإنه من أفضل الأعمال. التفهم مع قلة القراءة أفضل من المد. وجملة ما في القرآن من الآيات 6,666 ألف منها أمر
وألف منها نهي، ألف منها وعد، وألف منها وعيد، ألف منها قصص وإخبار، وألف منها عبر وأمثال، و500 حلال وحرام، و100 تسبيح ودعاء، و66 ناسخ ومنسوخ. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. Adá ọpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. A sì ìkẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run máa bá múládà sàlátù bóhun àtàwọn ará ilé ẹ̀. Àmín. Àtàwọn sọ̀hábà àtàwọn tẹ́ntẹ̀lé ojú ọ̀nà Ànábì ìdíjọ́ gbìndì àkíyàmọ̀. Àmín. Lẹ́yìn ilé gbogbo àwọn àfáwà tí wọ́n ti lọ, àwọn ẹni rere, àwọn olùpèpè sí ojú ọ̀nà Islam tí wọ́n dúró ti ẹ̀sìn, àwọn olùgbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn, gbogbo wọn pátá wọn la ṣàdúrà fún. Eléyìí tá a máa ń gbé àwọn olùkọ́ wa àgbà dìde láàrin wọn. Ọlọ́run bá fi hàn sí Aljanna Firdaus. Àmín. Wọ́n wá bẹ̀rẹ̀ látorí wọn bẹ́ẹ̀ tó fi dórí àwọn bàbá wa Imran Muhammadu Nafi'. Rahimahumullah ta'ala. Kọba àyáfì wọn. Àmín. Wọ́n fi hàn sí Aljanna Firdaus. Àmín. Bẹ́ẹ̀ náà láti ṣe fún gbogbo àwọn àfáà wa tí wọ́n wà láyé. Wọ́n bẹ̀rẹ̀ látorí àwọn khalifa Fadilatu Sheikh Muslim Muqaddam Hussein. Adamallahu hayatahu. Ọlọ́run kó máa bá wa pẹ̀lú wọn. Àmín. Tó fi lọ bẹ́ẹ̀ tó fi dórí àwọn bàbá mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá. Ọlọ́run máa bá wa pẹ̀lú wọn. Àmín. Fadilatu Sheikh Dawud Imran Malasa. Ọlọ́run máa bá dúró tì wọ́n. Àmín. Lẹ́yìn eléyìí, áyà tí a ti bẹ̀rẹ̀ ní ọdún yìí, òun náà ni wa yukallimu an-nasa fil mahdi wa kahla. Nígbà tó jẹ́ wípé ibi tá a ti sinmi lọ́dún tó lọ, òun náà ni áyà idh qalatil malaikatu ya Maryamu inna Allaha yubashshiruk. Ṣùgbọ́n kó lè bá jẹ́ wípé ìtumọ̀ náà yóò jàpọ̀ mara wọn. A rárá lọ síbi áyà kan síwájú, eléyìí tó jẹ́ pé òun náà ni a sinmi lórí ẹ̀ lọ́dún tó lọ. Tọ́lọ́run bá ti ń sọ fún wa wípé idh qalatil malaikatu ya Maryam. idh qalatil malaikatu ya Maryam. A rí pé ibi yìí nǹkan kan ti ṣáájú. Òun náà nígbà tí Ọlọ́run ọba ń sọ fún Ànábì wa Muhammad bí áyà tó síwájú ẹ̀ pé wa ma kunta ladayhim idh yulquna aqlamahum ayyuhum yakfulu Maryam wa ma ó sì ń bẹ́ ìwọ Ànábì nígbà tí gbogbo wọn ń fi tẹ́ ń ju gègé wọn lẹ̀ ń jù lẹ̀ láti mọ̀ láàrin ara wọn èwo nù gègé òní ó sínlẹ̀. Eléyìí tó bá sínlẹ̀ yẹn, àwọn tí wọ́n jẹ́ bí àwọn ẹni eré ń gbà yẹn ni o, àwọn tí wọ́n jẹ́ ruhban, àwọn ahbar, àwọn àgbààfà, àwọn olùsìnlọ́hun nígbà náà, tí wọ́n ti wá rí wípé ọmọ tí wọ́n bá wa bí ilẹ̀ yìí, Màríyámù yìí, ọmọ rẹ̀ ni o, ta ni ó gbàtọ́. Gbogbo wọn wá Kùránì àti ń bẹ láàrin wọn nígbà náà lọ tí wọ́n fi mọ̀, òun náà ni fún ojú gègé wọn tí wọ́n fi máa ń kọ Tàórátà fún ojú sílẹ̀. Eléyìí tó bá sílẹ̀ wọ́n kàn máa jùúlẹ̀, eléyìí tó bá sílẹ̀ ń bẹ, tẹni tó bá sílẹ̀ nù wọn, òun ni wọ́n fi mọ
ẹni tí wọ́n mú láàrin wọn. Ìyẹn ni pé o ní ó fi mọ ẹni tí yóò gba Màríyámù tọ́. Ọlọ́run ní wà Ànábì ó kù sí ń bẹ̀. Dhalika min amba'il ghaib, gbogbo ń tàà sọ fún ọ yìí àwọn àró láti inú ìmọ̀ àkọ́kọ́ ni. Nuhihi ilayhi. Àwọn alákan mé sí wọ Ànábì, àmì àwọn àró yẹn àmì sí ọ. Yẹn pé dhalika naba'u min amba'il ghaib, nínú àwọn ìró kọ̀kọ̀ ni nuhihi ilayhi. Ha yẹ dọ̀míru yẹ ya'udu ala naba, yóò máa padà sọ́dọ̀ naba'u yẹn. Àmì sí ọ sí wọ ó sí mẹ́. Fama kunta ladayhim idh yulquna aqlamahum ayyuhum yakfulu Maryam. Ó kù sí ń bẹ̀ nígbàtí gbogbo wọn tí ń sọ gègé wọn tí ń sọ kalẹ̀, tí wọ́n fi fẹ́ mọ̀ wípé ayyuhum yakfulu Maryam. Èwo nú àwọn ni ó gba Màríyámù ọmọ rẹ̀ yìí ni ó gbà tọ́. Wa ma kunta ladayhim idh yakhtasimun. Ó sì sí ń bẹ̀, ó sì lọ́dọ̀ wọn, ma kunta ladayhim, ó sì ní ọ̀dọ̀ wọn, idh yakhtasimun, nígbàtí ń fà mọ́ra wọn lọ, èmi nígbà tọ́ èmi. Ọlọ́run wá tẹ̀síwájú bí áyà tó tẹ̀lé náà wípé idh qalatil malaika. Bó ṣe jẹ́ wípé ó sì ń bẹ̀ náà, ma kunta ladayhim aw ma kunta ladayha, ó sì lọ́dọ̀ ẹni tá a fẹ́ dákọ̀ yìí náà. idh qalatil malaikatu ya Maryam. Nígbàtí àwọn màláíkà tí wọ́n ń sọ wípé ya Màríyámù, ìrẹ Màríyám, ó sì ń bẹ̀ nígbàtí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. Inna Allaha yubashshiruki bi kalimatin minhu ismuhul Masihu Isa ibn Maryam. Inna Allaha, dájúdájú Ọlọ́run ọba, yubashshiruki, ó ń dùn ọ̀nú báyìí o, ó ń dùn ọ̀nú bi kalimatin minhu, ó ń dùn ọ̀nú pẹ̀lú gbólóhùn kan látọ̀dọ̀ rẹ̀. Ismuhul Masihu Isa ibn Maryam. Ó kọ gbólóhùn kan tí ó wá látọ̀dọ̀ Ọlọ́run ọba yẹn, òun náà ni al-Masihu Isa ibn Maryam. Ẹ rí pé gbólóhùn ni ẹ pé àwọn àfáà àwọn ní ó jẹ́ gbólóhùn Ọlọ́run pé bi kalimatin min, gbólóhùn ní láti ọ̀dọ̀ Ọlọ́run, nítorí wípé Nabiyullahi Isa, Ànábì Isa, khuliqa bi kálímà lásán náà lọ́lọ́run bá fi dá wọn. Tá a bá wo àyà yìí láti pìlẹ̀, ẹ rí pé nígbàtí màláíkà tó wá bá kò sọ wípé Ọlọ́run ọba sọ pé kí n máa dùn ọ̀nú, ó rí lè ti ọ̀rọ̀ Ọlọ́run directly ni bọ́lọ́run ṣe sọ inna Allaha yubashiruki, kò sọ wípé inna Allaha amarani an ubashiruki, kò sọ pé Ọlọ́run sọ ó pa mí láṣẹ pé kí n dùn ọ̀nú. Ó ra pa jáníbù ara rẹ̀, ó parẹ́ nítorí pé àṣẹ àtọ̀dọ̀ Ọlọ́run ni. Níbi tí èyí ó ti mọ bí àwọn màláíkà ṣe máa ń tẹ̀ láti Ọlọ́run ọba tó. Àwọn máa ń gbàgbé ara wọn níbi àṣẹ Ọlọ́run, kò sí ń tọ́kàn wọn, kò sí ń táwọn àwọn ọgbà pàwọn jẹ́ nǹkan kan bí àṣẹ Ọlọ́run. Lọ́fà kọjá wípé directly ló ń wí fún ìyá Màríyámù, Ọlọ́run ọba yubashiruki, ó ń dùn ọ̀nú bi kalimatin minhu, pẹ̀lú gbólóhùn kan látọ̀dọ̀ Ọlọ́run, látọ̀dọ̀ rẹ̀, gbólóhùn kan látọ̀dọ̀ ẹ̀, nítorí pé gbólóhùn ni ẹ fi dá Ànábì Ìsá alayhi salatu wassalam. òun ẹ̀wọ̀n pé gbogbo àwọn èèyàn ní ìsìn tí wọ́n bá fẹ́ dá wa, ó ti ní àwọn sábàbí tá a gbà wá, ó ti ní àwọn ohun tí ó fà á, okùnfà, ìyá ó fẹ́ bàbá, ó fẹ́ ìyá, wọ́n wá súnmọ́ra wọn. Wọ́n sọ pé nígbàtí wọ́n súnmọ́ra wọn náà ló fà tí ó fi lóyún, nígbàtí ó lóyún náà ló fà tó fi bímọ, ẹ̀wọ̀n pé ó ń fà ní lọ́dọ̀ tí ẹ̀ kò fà nǹkankan. Allahu akbar. Kálímà lásán ni, gbólóhùn látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́run fi ránṣẹ́ sí màláíkà Jibril. Màláíkà Jibrilu ni ohun lọ́wọ́ jẹ́ iṣẹ́ yìí, òun ni ó rí fáàsì pé idh qalatil malaika. Nígbà tó sì dé ọ̀dọ̀ ìyá wa Maryam, wọ́n ní ọ̀rọ̀ fẹ́ afẹ́rẹ́ sí láà, bí aṣọ rẹ̀ náà lọ́rọ̀ fẹ́ afẹ́rẹ́ sí.
bó ṣe fi afẹ́rẹ́ sí báwọn afẹ́rẹ́ tó bá dé yọ́kàn ra ibi ara èèyàn yọ́kàn ra wọbẹ̀ díẹ̀ eléyìí ó wọnú ara rẹ̀ ó sì di ọmọ tọ́mọ ń dàgbà ọlọ́run ọba ó fẹ́ dùn ọ̀nú bí kálímátì mínúhù pẹ̀lú gbólóhùn kan látọ̀dọ̀ rẹ̀. Ismuhu Masihu Isa bin Maryam. Orúkọ ẹni tọ́lọ̀ ń fẹ́ fi dùn ọ̀nú yìí orúkọ rẹ̀ ni Al-Masihu Messiah Isa bin Maryam tó kọ rí ọmọ jẹ́ Isa wọ́n ti pe òun ló kọ́lẹ̀ Ibnu Maryam ọmọ Maryam. Ìtumọ̀ Al-Masihu lọ́dọ̀ àwọn Nasara ó kọ ipò kan ní ipò kan nínú ipò àwọn tí wọ́n bá jẹ́ ẹni Ọlọ́run tí wọ́n súnmọ́ Ọlọ́run dáadáa Masih. Àwọn àfáà wọ́n sì wá ìtumọ̀ fún náà nínú lógà wípé ìtumọ̀ Masihu yẹn ó ní al-mamsuhu bil baraka, ẹni tí Ọlọ́run ọba tó jẹ́ wípé gbogbo ara rẹ̀ pátápátá ló fi ìbùkún ló fi kún ó fi bùkún ó fi nù ní gbogbo ara tó yẹ pé gbogbo ara ẹ̀ ní bùkún wà bá àlùbáríkà wà ní gbogbo ara rẹ̀. Nígbà ó sì jẹ́ wípé nínú èdè náà fa'ilu nínú àwọn òṣùwọ̀n tó jẹ́ wípé ọmọ ń túmọ̀ maf'ulu náà ni ismul maf'ul nínú àwọn ismul maf'ul sí ìgá rẹ̀ lọ́dọ̀ àwọn elédè òun náà ni al-maf'ul òun ni maf'ul tó bá jẹ́ wípé fíìlì tá a fẹ́ mú jáde ń bẹ̀ fíìlù thulathi ni al-mujarrad. Tó bá jẹ́ pé ó jẹ́ mazid al-mazidu fi àbí ó jẹ́ fíìlù ar-ruba'i aw fíìlù ath-thulathi al-mazidu fi táwọn elédè máa ń da gbogbo ẹ̀pọ̀ pé máa fawqa thulathi yóò jẹ́ ala wazni kéèyàn ó mú fíìlù mudari'u rẹ̀ al-majhul kéèyàn ó mú wá kó wá pa harafi mudari' àkọ́parẹ́ kó fi mímù sí tí ó gbàdó mà ní tó bá jẹ́ náà ni. Lápèjúwe a ní ahsana yuhsinu ni mudari'u rẹ̀ tí ẹ̀ bá ti pa yá àyẹ tí ẹ̀ bá ti parẹ́ tó fi mímù sí tó gbàdó mà yóò di muhsin ismul fa'il nìyẹn. Yuhsinu ni mudari'u rẹ̀ mudari'u ma'lumu nìyẹn. Mudari'u majhul yuhsanu lòun majhul tí ẹ̀ bá ti wá payá àyẹn rẹ̀ tó fi mímù tó gbàdó mà sí yóò di yuhsanu muhsanu. Ká pé bí lápèjúwe qarraba yuqarribu ni mudari'u al-mudari'u al-ma'lumu ẹ̀ tó bá jẹ́ pé al-majhulu ni yóò jẹ́ yuqarrabu àbí qarraba náà là ń lò yuqarrabu. Tá bá payá mọ̀dọ́rí àyẹn tá bá parẹ́ tá fi mímù tó gba dómà sí yóò di muqarrabu. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé nínú àwọn síyágù tí wọ́n máa ń pè ní al-mushabbaha ni àwọn sígà kan wà tó jẹ́ wípé òun náà wọ́n lè lò fún ismul maf'ul nínú rẹ̀ òun ni fa'il bí qatil tí wọ́n qatilu ní al-maqtul ẹni tí wọ́n pa jámù rẹ̀ qatla ẹni tí wọ́n pa bí jarihu ẹni tí wọ́n dá lọ́gbẹ́ tí wọ́n ṣe lọ́sẹ̀ jarihu ìtumọ̀ ẹni majruh ẹni tí wọ́n ṣe lọ́sẹ̀ tí jámù rẹ̀ jẹ́ jarha. Ó túmọ̀ sí pé fa'ilu náà ó lè wá tí ó máa túmọ̀ al-maf'ul. So Masihu ní ìsìn ó túmọ̀ al-mamsuh yóò a máa jẹ́ al-mamsuhu bil baraka. Àwọn àfáà ní ẹni tó jẹ́ wípé ìbùkún ó kún gbogbo ara rẹ̀. Mamsuh ìyẹn ni pé masaha wọ́n fi nù wọ́n fi ra al-mamsuhu ẹni tí wọ́n fi ra bil baraka tí wọ́n fi albarika ra gbogbo ara rẹ̀. Ó tún wá in tí ó túmọ̀ sí ní ìsìn ni wípé gbogbo ara rẹ̀ kún fún albarika. Ó ìṣe rí fún Ànábì wa Isa nù alayhi salatu wa salam. Albarika gbogbo ara rẹ̀ gbogbo sẹ̀mí ẹ̀ pátápátá ló kún. Àbígbà tó yẹ bá délé ayé tàì délé ayé tó jẹ́ wípé àtìgbà tó ti délé ayé náà ló ti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ó ti ń sọ̀rọ̀. Àfún olórin ní takallama fil mahdi nabiyyu takallama fil mahdi nabiyyu Muhammadun wa Yahya wa Isa
والمسيح ابن مريم ومبرئ جريج ثم شاهد يوسف وطفل لدى الأخدود يرويه مسلم تكلم في المهدي أو تعفيم داكوي أريد تانية سورة النبي محمد يعني تكلم في المهدي النبي محمد النبي ومحمد صلى الله عليه وسلم ويحيى أتى نبي يحيى وعيسى أتى نبي عيسى والمسيح والمسيح والخليل بيناني خليل النبي إبراهيم ومريم أتى مريم يا ومريم ومبرئ جريج أتى ومكك توافو أفا تنكني جريج tó wá fọ̀má fún mashāhidu Yusufa àti ọmọ tó náà tó wá jẹ́rìí ànábì Yusuf wàtífúlùn ládàlù ukhdudi yarwihi Muslimu àti ọmọ kékeré ní ọ̀dọ̀ àwọn ashabul ukhdud sínú suratul Buruj ọmọ kékeré tó sọ̀rọ̀ lẹ́yìn ìyá rẹ̀ yẹn àwọn tá a dákọ̀ yìí wọ́n sọ̀rọ̀ lórí ìtẹ́ تكلم في المهدي أويبه تكلم في المهدي تكلم في المهدي النبي محمد تكلم في المهدي نبي محمد النبي تكلم في المهدي النبي محمد تكلم في المهدي نبي محمد تكلم في المهدي النبي tó bá fẹ́ gbé pé fìlmáàdì pọ̀ mọ́ ànàbíyù ní tó wù náà ni fìlmáàdì nàbíyù ní tó wù takallama ahlan wa sahlan takallama fìlmáàdì nàbíyù muhammadun takallama fìlmáàdì nàbíyù muhammadun wa yahya wa isa ويحيى وعيسى والخليل ومريم والخليل ومريم تكلم في المهدي النبي محمد ويحيى وعيسى والخليل ومريم تكلم في المهدي النبي محمد ويحيى وعيسى والخليل ومريم ومبرئ جريج ثم شاهد يوسف ومبرئ جريج ثم شاهد يوسف ثم شاهد يوسف ثم شاهد يوسف ومبرئ جريج ثم شاهد يوسف ومبرئ جريج ثم شاهد يوسف وطفل لدى الأخدود يرويه مسلم 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 ومبرئ جريج ثم شاهد يوسف وطفل لدى الأخدود يرويه مسلم ومبرئ جريج ثم شاهد يوسف وطفل لدى الأخدود يرويه مسلم تكلم في المهدي النبي محمد ويحيى وعيسى والخليل ومريم ومبرئ جريج ثم شاهد يوسف وطفل لدى الأخدود يرويه مسلم تكلم في المهدي نبي محمد محمد صلى الله عليه وسلم ويحيى أتي نبي ويحيى وعيسى أتي نبي عيسى ابن مريم والخليل ومريم أتي الخليل نبي وإبراهيم عليه الصلاة والسلام ومريم أتي يا ومريم ومبرئ جريج àti ẹni tó wá fọ àfà Jùrọ́ìjù tó wá fọ mọ́. Thumma shahidu Yusufin. Bẹ́ẹ̀ náà ni ọmọ tó jẹ́rìí ànábì Yusuf
وطفل لدى الأخدود يرويه مسلم. àti ọmọ kékeré tó sọ̀rọ̀ lẹ́yìn ìyá rẹ̀ lọ́dọ̀ àwọn ashabul ukhdud oní tiflun ladal ukhdud, ọmọ tó sọ̀rọ̀ lẹ́yìn ìyá rẹ̀ nígbàtí àwọn ọba yẹn Ọlọ́run sọ nínú suratul buruj idhum alayha qu'ud وهم على ما يفعلون بالمؤمنين شهود. kùtílà àkàmùláti kùtílà ashabul ukhdud. قتل أصحاب الأخدود. Ọlọ́run ní ìmújìnà sí kí Ọlọ́run wọ́n parẹ́ gbogbo ohun tó wọ́n bá lè pè àwọn tá a wí wọ́n parẹ́. أصحاب الأخدود. Àwọn ashabul ukhdud, àwọn ìjọ ukhdud jamu khaddu, khaddu sí ní nǹkan ihò kan tí èèyàn gbẹ́ sínú ilẹ̀. Àwọn ukhdud àwọn ashabu rẹ̀ yẹn ni pé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n gbẹ́ kòtò yìí. النار ذات Ó ní الوقود. pé ashabul ukhdud ni wọ́n á mú bádàlù rẹ̀. Kí ni ukhdud yẹn? Ó ní annari, ó ní iná, kìí ṣe kòtò lásán o, kòtò iná. ذات الوقود. Kìí ṣe iná tí ó kàrà jò súkẹ́súkẹ́ tí ó dẹ̀ dhatil waqud, ó ní waqud, ó ní tí ń jò ẹni pé kò lè jò súkẹ́súkẹ́ kọ́ lọ. الله. Ó ní waqud, wàkúdù ó náà ní tàà fi ń taná bí àwọn petro bí àwọn agi gbogbo ẹ̀. Àwọn pé ó ti mọ̀ nínú àyà yẹn náà يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم النار وقودها الناس والحجارة. iná tó jẹ́ pé wàkúdù ha in tí wọ́n fi máa jò tí wọ́n fi máa kó tí wọ́n máa kó tí wọ́n jẹ́ wọ́n máa jò ó ní الناس والحجارة. wal-'iyadhu billah. àwọn èèyàn àti àwọn òkúta kọ́lá wa kúrò níbi yẹn آمين ó يا ṣe wá nú الله. àwọn tí ó wà al-janna. Àmín. wàkúdù nù النار ذات الوقود. iná tó jẹ́ pé dátìlì wàkúdẹ̀ ó ní wàkúdù ó ní tí ń jò kò lè tètè jò tán. إذ هم عليها nígbà tí قعود. gbogbo wọn aláìhá ìyẹn ni pé haúláhà tẹ́ wà lórí rẹ̀ báyìí haúláhà aláìhá ọmọ ń túmọ̀ sí haúl tẹ́ sọ̀rọ̀ àǹdí rẹ̀. قعود. kífà nabki min dhikra habibin wa manzili bi siqti liwa بين الدهول كأني غداة البين يوم تحملوا لدى سمرات الحي ناقف حنظلي وقوفا بها صحبي علي يعني بما حولي إذ هم عليها نبعت بقوة قعود جمع قاعد وني قعود باسني الركع السجود الركع سني جمع راكع سجود جمع ساجد قعود náà جمع قاعد يعني níbi kìí ṣe masdari. يدهم قعود عليها يعني pé ìgbà tí gbogbo wọn tí ẹ jókòó عليها ní ètè tí rẹ̀ báyìí lágbègbè rẹ̀ wọ́n tó gbà tí ẹ dáná tán orí ibú wọ́n tó tìyàn débi pé wọ́n tó jókòó tí náà yẹn pé wọ́n gbọ́dọ̀ máa jò wá. ẹlẹ́ẹ̀kejì ni pé ká máa jù àwọn ẹni òun síbẹ̀ ká máa rẹ́rìn إذهم عليها قعود. وهم على لا ما يفعلون بالمؤمنين شهود. gbogbo wọn Ọlọ́run wá ní وهم على ما يفعلون بالمؤمنين شهود جمع شاهد وهم ìyẹn ni pé وهم شاهدون على ما يفعلون بالمؤمنين gbogbo wọn báyìí wọ́n fojú gan ni wọ́n dẹ̀ ń wo fíìmù على ما يفعلون بالمؤمنين wọ́n wo gbogbo tí ń ṣe fún àwọn olùgbàgbọ́ òdodo báyìí. وهم على ما يفعلون بالمؤمنين شهود. Kágé kúrú ìgbà tí wọ́n ń ti àwọn olùgbàgbọ́ òdodo yìí tí wọ́n ń tì wọ́n sínú iná gbogbo wọn ní ẹ̀jẹ̀ tì sínú iná tán tó fi wá kan ìyá kan tó gbé ọmọ sẹ́yìn òun sì ti kọ́kọ́ ń tì dí pé àá sáàtọ̀ wá gbọ́mọ ìná òun ọ̀sẹ́ sáàtọ̀ gbé wọ inú iná ìná ni. Ìyá ó ní àmọ̀dájú pé káwọn wọnú iná ìná ni ó jẹ́ káwọn lálàyé àtijọ́ gbìndẹ̀ àkẹ́wọ̀n ṣùgbọ́n ọmọ òun ò ṣe nǹkan kan ó wá padà kú òun nìkan. Ìyá yẹn tí ó sáà tún tì dí pé wọ́n fẹ́ àbọ̀ ọbẹ̀ báyìí Ọlọ́run wá ní kọ́mọ yẹn sọ̀rọ̀ sọ fún wa pé
ibi tó fẹ́ bọ́ sí yìí in tó fẹ́ ṣe yìí tó ń lọ́dá ni àbí kó jókòó ó ní in tó ń fẹ́ ṣe náà lọ́dá bọ́ọ̀bẹ̀ òun náà sọ́pọ̀tì ẹ Allahu Akbar. àwọn táà ṣe ń wí bí ẹ́ ṣe ń bọ́ sínú náà bẹ́ẹ̀ náà ní jálìjẹ́ náà fún wa Allahu Akbar. ọmọ tó sọ̀rọ̀ ìjọ náà lọ́hun ni wà tí fúlù ńládàlì ó kúdó Lóòdì yarwihi Muslimu. yàrùwíhì muslimu ay yàrùwíhì ìmáàmù muslim ìmáàmù muslim wọ́n gba gbogbo wọ́n gba àdíṣì wá Allahu Akbar. nínú àwọn tó wá sọ̀rọ̀ lórí ìtẹ́ nínú àlùbáríkà tọ́lọ́ ń ṣe fún ànábì Ìsá òní sí sọ̀rọ̀ lórí ìtẹ́ àwọn náà wà nínú ẹni tó sọ̀rọ̀ lórí ìtẹ́ ẹ rí pé nínú táwa gan máa ń rí sí bí àlùbáríkà ìbùkún lọ́dọ̀ Ọlọ́run oníkọ́mọ́ tètè sọ̀rọ̀ ọmọ sáré sọ̀rọ̀ báyìí nínú tí wọ́n máa ń kà pé ọmọ yìí mashallah mashallah ó sì tàbí kéèyàn sáré rí ọmọ kọjá wípé yóò tètè máa fọ́ èdè tàbí kọ́ máa try láti fẹ́ máa sọ èdè tí wọ́n máa sọ correct yóò tún máa differentiate ẹ̀ tí wọ́n bá sọ wípé só jókòó ni àbọ̀ nàró kò ní sọ pé ha yóò ní mo jókòó ni téèyàn bá tọ́mọ bá ń tètè ṣe bẹ́ẹ̀ yóò wò pé mashallah ọmọ yìí ó ní làákàyè eléyìí níjẹ́ tí ẹ bí lórí ìtẹ́ báyìí òun ló ti bẹ̀rẹ̀ ìsì ń sọ̀rọ̀ Allahu Akbar. kéde sí ọ̀rọ̀ tí àwọn ọmọ tí wọ́n kọ́ mọ́ sọ pé wọ́n kọ́ sọ fówẹ́lì wọ́n tó sọ àwọn kọ́nsọ́nàtì kan díẹ̀ kìí ṣe báwọn ọ sọ̀rọ̀ gangan ni gbé ní Abdullahi Atani al-kitaba wa ja'alani nabiyya. àwọn ìjọ rẹ̀ wọ́n ti kàdábà Maryam Fasharati ilayhi. wọ́n ti pè ní rọ pé qalu ya Maryamu wọ́n ní ìrẹ́ Maryamu ma kana abuki bá mẹ́rẹ́ sí èèyàn burú náà wa ma kanat ummuki bagiyya. ìyá rẹ̀ lè sí ìsálágbèrè ẹ̀wọ̀n pé wọ́n sọ pé Maryam wọ́n sọ pálágbèrè ni wọ́n sọ pé kìí sí èèyàn burú ni wọ́n sọ ṣùgbọ́n wọ́n sọ pé bá mẹ́rẹ́ sí èèyàn burú wa ma kanat ummuki bagiyya. ìyá rẹ̀ tí ṣe kìí ṣàgbèrè ẹ̀gbẹ́ lédè bá wọ́n ti sọ fún pé wọ́n sí afẹ́ yí èèyàn burú alágbèrè báyìí Fasharati ilayhi. ìyá Mẹ́ríàmù náà nígbàtí wọn ò lẹ́rìí kankan tí wọ́n fi prove ẹ̀ torí pé ń tó ṣẹlẹ̀ sí wọn khariqun anil aada Allahu Akbar. ó tako bóyá àlàádà ṣe mọ́ ń gbé wá ó tayọ àlàádà dànù àlàádà ni wípé kí a rí ọkọ àti ìyàwó wọ́n pàdé ara wọn wọ́n jọ súnmọ́ra wọn pé ó sì bímọ ní tààmà ni ẹ̀ tàbí alágbèrè kan àti alágbèrè kan lóbìnrin pé wọ́n jọ súnmọ́ra wọn so àwọn tí ó jẹ́ èèyàn ìyàwó Maryam wọn ò mọ ọkọ mọ́ wọn ò torí ìsànkáwọn náà wọ́n ò fi lọ́kọ wọn ò fún lọ́kọ ìdáwọn náà fi sọ wípé ààyà rẹ̀ ṣalágbèrè wọ́n ò pé nígbàtá àti fún ọlọ́kọ tó bá pàdé ọkùnrin kan tọkùnrin kan bá fún ọ lóyún àgbèrè ló ṣe òun náà sì ni ọmọ pé òun ò fún lọ́kọ ó sì mọ̀ náà bẹ́ẹ̀ náà pé òun ò ṣàgbèrè ṣùgbọ́n òun ò ṣàgbèrè yẹn kò lẹ́rìí kò síbi tó ti sọ pé àbí ó sọ pé ẹ lọ pé màláíkà Jùbílù wà màláíkà Jùbílù ní ìsìn àwọn èsè èèyàn kò sí kẹ́kẹ́ tí wọ́n lè fi ṣẹ̀rí ju Fasharati ilayhi. nígbàjẹ́ bí lè rẹ̀ jẹ́ sọ gbogbo ẹ̀ ọ wá ń nà káàsì pé ẹ máa bí Qalu kayfa nukallimu man kana fil mahdi sabiyya. gbogbo wọn ní ọparí wọn ní kayfa nukallimu àbẹ́ẹ̀rí ni wọ́n lọ sí fẹ́ ká máa bá man kana fil mahdi sabiyya ẹn tó jẹ́ pé ó sì wà lórí ìtẹ́ lọ́mọ òpó ńlò ká máa bá sọ̀rọ̀ ìdíjẹ́ tí ń sọ gbogbo ẹ̀ láàrin ara wọn Ànábì Ìsá ti dáhùn wípé inni Abdullah ọ̀sọ̀ àwọn gbólóhùn kìí ṣe pé tatatótó inni Abdullah ẹrú Ọlọ́run ọba ni mí ataniyal kitab. aláàkọ́ jùmlà mubtada àti khabaru àtàníyal kitab fẹ̀líyà
ìyẹn ni ó sọ gbólóhùn tó ní àwọn gbólóhùn tó ní tó tún jẹ́ pé mùtánẹ́wìà ó tún yàtọ̀ síra wọn ó sọ complete kìí ṣe pé wọ́n kàn ń sọ díẹ̀díẹ̀ ó sọ tí wọ́n gbọ́ àtàníyà الكتاب ẹbí sí ọlọ́run ọba ni mí ó sì fún mi níwèé وجعلني نبيا ó sì ṣe mí lánàbí bó ti ẹ̀jẹ̀ pé gbogbo ohun tí ànábì Ìsá ń sọ yẹn lọ́dọ̀ àwọn àfáà yẹn ẹ̀tìbáàrù ma sayakun ni الله ẹ̀tìbáàrù ma sayakun in tí ó ṣẹlẹ̀ ní tí ó padà ṣẹlẹ̀ ní sọ ní ìsìn báyìí الله أكبر ó sì yẹ kí ìwọ náà lè mọ̀ bẹ́ẹ̀ pé ó lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà elédè wọn ó pè ní majazu akli èèyàn náà lè fi làákà ìgbé pé ọmọ kékeré sọ pé wọ́n fóun tí àyẹn wá dà ó rí ó fún ni ó túmọ̀ sí ó fún ló túmọ̀ sí yẹn waja'alani nabiyya ó sì ṣe mí lánàbí وجعلني مباركا حيثما كنت gbogbo ibi tí ń bá rí kí n dé waja'alani mubarakan wọ́n ṣe mí ní ẹni tí ó máa ní àlùbáríkà aynama kuntu ibi tí ń bá rí kí n dé ibi tó ti mọ̀ wípé màsíhù yẹn náà ó lè túmọ̀ almamsuhu bilbaraka báwọn àfáà sí pé nù الله أكبر ẹni tó yẹ pé gbogbo gbèsè ayé ẹ̀ gbogbo ara ẹ̀ ló kó fàlùbáríkà waja'alani mubarakan aynama kuntu ó ṣe mí lẹ́yìn tí ó máa ní àlùbáríkà níbi tí ń bá rí kí n wà وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ó sì sọ lásọ tẹ́lẹ̀ fún mi wípé bisolat kí n máa kírun wà zakat kí n máa yọ sàká ma dumtu hayya lódì wọn tí n bá sì tún wà lórí ilẹ̀ alààyè الله أكبر wà bá rọrùn bí walidati nínú tí wọ́n ṣe mí tí ń padà jẹ́ òní bá rọ́ ń jẹ awúrẹ́ بوالدتي ìyá mi yìí nígbàtí ò ní bàbá ولم أكن بجبار walam akun jabbar شقيا لم أكن جبارا شقيا walam yaj'alni jabbaran shaqiyya mo sì ṣe mí ní ẹni tó jẹ́ pé yóò máa mú àwọn èèyàn pẹ̀lágídí ni shaqiyya kò ṣe mí lórí ibú ẹ̀dá الله أكبر ànábì Ìsá ní ẹ sọ wá nígbà kékeré wọn ni ẹ ti sọ الله أكبر lọ́lọ́run lápadà sínú àyàtà tí ń kà ọlọ́run ní à ń dùn ọnú pẹ̀lú al-Masih عيسى بن مريم Masihu tí ó kọ rẹ̀ ń jẹ́ Ìsá ọmọ Maryam nisbatan ila ummihi òun tí wọ́n fi tì sọ́dọ̀ ummu rẹ̀ nítorí pé kò ní bàbá ká ló ní bàbá ní ìsìn kò bá jẹ́ wípé bàbá rẹ̀ wọn ò bá pè mọ́ torí asìlù ní kí wọ́n sọ pé ọmọ bàbá ẹ̀ gbọ́ngbà tí wọ́n ní bàbá a fi ń sọ wípé wọ́n ní àlùbáríkà pọ̀ o nínú àlùbáríkà tó wà fún ọ náà nípa ìtọ́ rántí wọn di ìsìn ìrántí wọn ó káàkiri gbogbo ayé ni wọ́n tó padà jí wọ́n tó padà wá padà wọn ò tí kú wọ́n tó padà wá ní òpin ayé àlùbáríkà náà wọ́n tó kódé wọ́n kù wá bá al-ummatul islamiyya الله أكبر وجيها في wàjíyà الدنيا ìyẹn ni pé yóò jẹ́ dájá yóò ní ipò fi dúnìyà yóò ní ilé ayé yóò ní والآخرة sọ́wọ́ àdíjọ́ ọgbẹ̀dẹ̀ alìkẹ́ọmọ ومن Ànábì Ìsá wọ́n sì mú المقربين nínú ipò tí wọn náà lè jiyàn pé ní onífẹ́ jẹ́ òjíṣẹ́ الله أكبر wọ́n jẹ́ ànábì wọ́n jẹ́ òjíṣẹ́ tó ju ànábì lọ wọ́n lè tún wá sí òjíṣẹ́ lásán wọ́n jẹ́ nínú àwọn ulul azmi من الرسل nínú àwọn ọ̀gá àgbà nínú àwọn òjíṣẹ́ nù àwọn tó háìjù nínú àwọn òjíṣẹ́ márùn-ún ní àwọn márùn-ún yẹn o ní ànábì Ibrahim ànábì Musa ànábì Isa ànábì Nuh ànábì Ibrahim ànábì Musa ànábì Isa ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo wọn pátá Ọlọ́run sọ wọ́n nínú àyà suratu Shura shara'a lakum mina ad-dini ما وصى به نوحا وإبراهيم walladhi awhayna إليك Ọlọ́run ní àṣẹ ní ṣẹ̀ríà fún nínú ẹ̀sìn ma waṣayna bihi Ibrahim aláàfọ́ والذي أوحينا إليك ànábì Ọlọ́run bá wí walladhi awhayna ilayka ẹ̀rì pé ànábì inú ó di méjì وما وصينا به إبراهيم Nóhù ní alákọ̀ọ́kọ́
wọ́n dẹ̀ walladhi awhayna ilayka àti ń tá a mí sí wọn náà ọmọ wa sọ iná bí Ibrahim àti ń tá a sọ ní àsọtẹ́lẹ̀ fún ànábì Ibrahim ó di mẹ́ta wà Musa àti Musa wà Isa àti Isa àwọn márààrún yẹn àwọn ni wọ́n pè ní ulul azmi ní ar-rusul àwọn ni wọ́n gajù ní ipò wọn gajù láyé níwájú Ọlọ́run gbogbo àwọn ìṣẹ̀dá Ọlọ́run pátá àwọn tó háì jù nìyẹn Allahu Akbar. lẹ́yìn yẹn ni wọ́n àfẹ́sẹ̀ kan àwọn òjíṣẹ́ Ọlọ́run bí 25 tọ́lọ̀ ń dákọ́ nù Kùránì àwọn rúsùl lẹ́yìn náà ni wọ́n wà ṣẹ̀ṣẹ̀ kan àwọn àmbíyá àwọn jẹ́ 124,000 lẹ́yìn yẹn ni ọ̀sẹ̀ wá kan àwọn siddiqun tó yẹ pé ìkannú wọn òun náà ni Abubakar radiyallahu ta'ala anhu lẹ́yìn yẹn ni ọ̀sẹ̀ kan àwọn ṣúwàdá lẹ́yìn yẹn ni ọ̀sẹ̀ kan àwọn salihun bí ipò yẹn bó ṣe wà nìyẹn níwájú Ọlọ́run kó náà kó sí àwa ní ìkannú àwọn tá a dákọ̀ yìí lórí fáwọn tí ó kẹnu nú àwọn tí ó kẹ òun náà nìyẹn àwọn àfáà kan gbà wípé èèyàn ò lè dé ipò àwọn siddiqun gbóhùn tí èèyàn lè dé òun ní lẹ́fù ṣúàdá salihun àwọn ibi tí èèyàn lè dé nù kásà dé kan táàfi wà àlìjánnà kọ́lọ̀wọ́ bá kó ṣe wá nù ìkannú wọn bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣe jẹ́ fil akhirah tó bá dijọ́ gbéǹde àlìkẹ́wọ̀n wọ́n tún nípò torí at least àwọn náà wọ́n sì pẹ̀ fáwọn èèyàn tó bá dijọ́ gbéǹde àlìkẹ́wọ̀n lẹ́yìn ìgbà táwọn bí bá ti sì pẹ̀ tán àwọn náà sì pẹ̀ wa minal muqarrabin nínú àwọn alásùnmọ́ Ọlọ́run ọba òun náà ni àtó jẹ́ ó ti tó gbogbo àwọn tá a dákọ̀ ó ti tó nípò Ọlọ́run fi ń dùn ìyá wa Màríyámù ó fi ń dùnnú torí pé tí ó ṣẹlẹ̀ sí ìyá wa Màríyámù ó lè ẹ̀yin náà ti ẹgbọ́n táwọn èèyàn ń wí sí ṣùgbọ́n ó lè bàjẹ́ wípé tó bá ti wá bá tó jẹ́ pé yóò fẹ́ yà lẹ́nu yóò fẹ́ bá yóò fẹ́ dẹ́rù bá yẹn Ọlọ́run ti ń tètè dùnnú pé ọ̀rọ̀ a máa fi ìdùnnú yẹn náà kó fi máa mánéèjì bí ó ṣe dẹ́rù bá gbogbo bí ó ṣe máa banújẹ́ torí nígbà tó ṣẹlẹ̀ sí ìyá wa Màríyámù àmì pé banújẹ́ ni àmì pé banújẹ́ àmì pẹ́rù bá wọ́n ó fẹ́ tí wọ́n lójú díẹ̀ òun náà ní ẹ fi nínú Suratu Maryam ní ẹ fi lọ sí ibi ẹgbẹ́ igi wọ́n kú intabadat min ahliha makanan sharqiyya wọ́n jìnà sáwọn èèyàn wọ́n sì ti jìnà wọ́n lọ jìnà torí wọn fẹ́ jẹ́ káwọn èèyàn máa rí àwọn ó tí èèyàn lójú ó ń bàjẹ́ pé wọ́n kàn máa banújẹ́ ni Ọlọ́run ti ń dùn wọ́n lólẹ̀ pé bọ́mọ ó ṣe jẹ́ ni bí ó ṣe jẹ́ ni bí ó ṣe jẹ́ ni tó dà wọ́n fi mọ́ rántí rẹ̀ nígbà tí a bá fẹ́ wọn banújẹ́ pé ẹ jẹ́ ń fara dà bí èèyàn sì ṣe mọ́ ń fara da gbogbo nǹkan tí ó bá já sí àṣeyọrí nìyẹn ó fara dà náà ni nínú tí ọmọ tó tún wà lára ọmọ wa ni pé wà yukallimu an-nasa fil mahdi wa kahlan wa minas salihin wa yukallimu an-nasa kódà yóò tún mọ́ báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ti sọ fún ẹlẹ́ bá fil mahdi nígbà tó bá wà lórí ìtẹ́ yóò bá wọn sọ̀rọ̀ wa kahlan náà ló gbó ìyá wa Maryam ló gbó wọn láyà láti nàka sí wọn pé fa asharat ilayhi wọ́n fi nàka sí wọ́n ti sọ fún wọn pé lórí ìtẹ́ yóò sọ̀rọ̀ so nígbàtí ẹ débẹ̀ tí ẹ sì sí mọ̀ pé yóò máa sọ̀rọ̀ lórí ìtẹ́ wọn ò sì lẹ́rìí wọ́n nà ká sí pé bóyá kọ́ bá yín sọ̀rọ̀ díẹ̀ nígbà táwọn èèyàn náà sì ti rí tí wọ́n bá wọn sọ̀rọ̀ ara wọn balẹ̀ yóò máa bá yín sọ̀rọ̀ fil mahdi lórí ìtẹ́ wa kahlan yóò sì máa bá yín sọ̀rọ̀ náà ní kahlan ìyẹn ni pé nígbà tó bá ti dé ipò kahal ẹni tó bá sì wà nípò alkuhula ìtumọ̀ alkuhula lọ́dọ̀ àwọn àfá a ní waqtu síbà ìyẹn ni ìgbà ọmọ eke ìgbà tí wọ́n bá sì wà lọ́mọ eke ó ní gbogbo ìgbà tí wọ́n bá bí ìyàn yẹn tí yóò fi dé sínú bulugh tó fi dé ọdún pé ó bàlágà ìyẹn 15 years láti ìgbà tí wọ́n bá ti bàlágà yẹn ìyẹn ti bọ́ sí waqtu shabab ìgbà ọ̀dọ́ àwọn ọ̀dọ́ alákọ̀ọ́kọ́ ìyẹn ti bọ́ bẹ́ẹ̀ àwọn àfáà níyẹn ọ lọ báhùn tó fi dé 30 years àwọn kan sì sọ pé jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìgbà yẹn in tó dé tá a fi pè ní ọ̀dọ́ alákọ̀ọ́kọ́ nù torí pé ó jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ àwọn àfáà mi lẹ́yìn ìgbà yẹn yóò kan waqtul kuhula ìgbà tí yóò dé káhìl
ìgbà oní ẹ̀sọ̀ yìí kahal ìyẹn ni láti 30 years dé 50 years òun náà làwọn àwọn ọ̀dọ́ àwọn bàbá wa ilẹ̀ Yorùbá ní ọmọ ń pè lọ́dọ̀ àgbà ọ̀dọ́ àgbà láti 50 years èèyàn ti bọ́ sí ṣàìkúkọ̀ bá ṣàìkúkọ̀ tí èèyàn bá ti lọ bẹ́ẹ̀ tó fi di 70 years tó bá ti bọ́ sí ẹ̀yìn 70 years èèyàn ti ń juwọ́ gangan tó net waqtul harami nìyẹn ìgbà tó jẹ́ wípé èyí ó ti bọ́ sínú ogbó lọ́dọ̀ Yorùbá ogbó wọ́n ní wà káhálà ń tẹ́ má tún ti di káhálù tán ìyẹn ni pé gbà tí wọ́n ti pé bí 30 years wọ́n sì nígbà 30 years náà ní padà mí sí ànábì Ibrahim ànábì Ìsá sísọ̀rọ̀ nígbà kéèké òun ni sísọ̀rọ̀ àti jẹ́rìí yẹ wọ́n kẹsàrí sọ yẹn láti jẹ́rìí sísọ̀rọ̀ ti ìgbà tí wọ́n bá ti di káhálù tí wọ́n ti dàgbà tí wọ́n ti di ọ̀dọ́ ó ní sísọ̀rọ̀ wáyù wọ́n wà máa wáyì tọ́lọ̀ ọba tó bá mẹ́sí ẹ wọ́n wà máa fi ṣe dáwà fáwọn èèyàn wọ́n dẹ̀ sọ wọ́n ní ẹmí sí ẹ ní ọdún 30 years wọ́n dẹ̀ ṣe dáwà for 3 years ìgbà tó di 3 years yẹn lọ́lọ́wọ́ wá gbé wọn lọ sókè lọ́sọ́dọ̀ rẹ̀ wa yukallimu nasa fil mahdi nù wa kahla wa mina salihin ó sì tún wà nínú àwọn salihun nínú àwọn ẹni rere ó ní ànábì Ìsá ní ó tún wà ó wà nínú àwọn ẹni rere ní ọ̀pọ̀lọpọ̀ àwọn hikayat ló wá tó jẹ́ pé àwọn àfáà mú wá nípa wọn àti àwọn ọ̀rọ̀ tó jẹ́ àsọtẹ́lẹ̀ wọn tí yóò fi mọ̀ pé láti gbà náà làwọn ẹni rere ti wà láti gbà yẹn o náà làwọn ẹni rere ti wà nínú ẹ̀ ni pé ànábì Ìsá wọ́n ń ṣe ìbádà débi pé ànábì sallallahu alaihi wasallam ó fẹsẹ̀ ẹ̀rin ilẹ̀ wípé gbogbo ìgbésí ayé wọn wọ́n fi gbà àwẹ̀ ni gbogbo ìgbésí ayé wọn làwọn fi gbà àwẹ̀ eléhùn náà ti tó kọ́sọ̀yàn dẹni rere kódà eléhùn ó ti fẹ́ kọjá ti àwa general nínú ẹ̀ ni pé wọ́n sì máa ń ṣe ìbádà míì náà tọ́pọ̀ wọ́n ní iman wọ́n ní yaqin imanu wọn àti yaqinu wọn yìí ó gbé wọn débi pé wọ́n nígbọ̀ yá gan wọ́n máa ń rìn lórí omi nínú ìtàn wọ́n ní ọjọ́ kan wọ́n wá bí àwọn tó jẹ́ àwárí wọn ìjìyàn ni àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ wọn àwọn èèyàn wọn tí wọ́n gbà wọ́n gbọ́ wọ́n wá wọn délé ìgbàjẹ́ délé tí wọ́n bá wọ́n béèrè ibo ní wà wọ́n ní àwọn ti lọ sí sáìdì ibi odò kan wọ́n júwe ibi odò kan ìgbà tí wọ́n débẹ̀ wọ́n bá wọn tí wọ́n wà lórí omi báyìí tí wọ́n rìn lórí omi wọ́n ní wọ́n sọ fún wọn pé àwọn tó jẹ́ àwárí sẹ́yìn pé ní eré làwọn náà sọ fún wọn pé bóò ni àwa náà ṣe fẹ́ mọ́ rìn lórí omi ó ní bil imani wal yaqin tẹ́ bá ti ní imani tẹ́ sì ní àmọ̀dájú ẹ lè rìn lórí omi àwọn tí yẹn wá sọ pé àwọn sọ pé ebi amanna kama amant bí wọ́n náà ṣe ní imani àwa náà ní imani bó ṣe ní yaqinu àìkọ́nà kama àìkọ́nt bó ṣe ní yaqin àwọn náà ní yaqinu ó ní idan famshu ó ní yaqin àwọn náà ní yaqin ọ̀dà ẹ̀yin náà rìn díẹ̀ lórí omi ẹni aláàkọ́ tí ọ̀kọ́ dé inú wọn lọ gbẹ́sẹ̀ báyìí ó gbẹ́sẹ̀ sí orí omi ìgbà tó fẹ́ gbé ẹlẹ́ẹ̀kejì síbẹ̀ lẹ̀rú bá bó ṣe rí inú yìí àṣìṣẹ́ pé bó ṣe gbẹ́sẹ̀ aláàkọ́ bẹ̀ ó rò pé kò tí ó sì ń dáùtù pé kí ní ìṣó sì lè lọ bẹ́ẹ̀ kò ní yẹ kí náà ni ó ti gbẹ́sẹ̀ aláàkọ́ bẹ̀ ó dúró fún ọgbẹ́ tẹ́lẹ̀kejì ó tó wá wò pé kọ́mọ̀ ẹgbẹ́ tù jẹ ni eré yìí ó fẹ́ gbẹ́lẹ̀kejì ó fi bọ̀ àwọn kan sì ní kódà wọ́n ní rìn báyìí wọ́n ní àwọn kan nù wọ́n rìn ṣùgbọ́n nígbà tí tó di wípé àwọn ẹ̀jì inú omi tí omi ń yí lórí ara wọn tí ń yí bọ̀ báyìí yéè tí wọ́n ṣe ó dùgbù ànábì Ìsá sì ní àti inú ìjì àti inú kíní gbogbo ẹ̀ pátápátá àwọn rìn lọ́mẹ̀ níbi tí wọ́n ṣe ìbádàdé lóòótọ́ gbogbo wa bá ṣe wà á lè mọ́ ṣe stegrop ó lè fẹ́ mọ́ dáùtì ó lè mọ́ yọ lẹ́nu wọ́n wà surprise pé tó sì lè ṣẹlẹ̀ wàláhì tàláhì
tí èèyàn bá ní ìmánì bó ṣe yẹ kó ní ìmánì in tó rò kó lè ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. A ti rí inú àwọn sọ̀hábà tó ka Kùránì táwọn màláíkà sì ń sọ̀ kalẹ̀ báyìí wọ́n sọ̀ kalẹ̀. Kí ló dé? Ibi tí ó ní ìmánì dé ni àwọn sọ̀hábà láyé tí ẹ náà àwọn màláíkà wá sọ̀pọ̀tì wọn ibi tí wọ́n ní ìmánì dé ni wọ́n lè mọ́ wà lọ́dọ̀ tiwa ní ìsìn nígbà wọ́n pé àwa náà ń tráì ni wọ́n ní ìmánì nínú ìtàn wọn tí ẹ sọ kábi tó ó ní bí ìwà bó ṣe wà lọ́dọ̀ wọn ìtí tó jẹ́ pé ó ń kọ́ wa náà nípa ìwà kábi tó lórí yẹn ó ní pé Ànábì wa Ìsá alayhi salatu wassalam wọ́n níjọ́ kan bí wọ́n ṣe jáde nìyẹn wọ́n wá mú kanú àwọn àwárí wọn mú lọ wọ́n bá jáde àwọn àti ẹjọ́ jáde wọ́n jọ rìn lọ wọ́n lọ ìgbà tí wọ́n débì kan bí ẹ ṣe pàdé ẹnìkan lọ́nà nìyẹn ìyẹn jẹ́ nú àwọn ọ̀tá Ànábì Ìsá àwọn tí ń takò wọn bí ẹ ṣe ń bú Ànábì Ìsá nù bó ṣe ń bú wọn ní pèpéètì ìwọ́n tó jẹ́ pé kìnnìkan ó ṣe kìnnì báyìí ni ó ṣe àwọn kan sì sọ pé bọ́yá wọ́n jẹ́ lówó ni bó ṣe pé ó ń takò náà ni ó sàn bú wọn ó ń ṣépè ó ń bú wọn ní ṣépè tí ń bú wọn ní ṣépè bó ṣe ń bú wọn tí ń ṣépè yẹn ẹni tó wà ní ẹ̀yìn wọn inú ti ń bí òun kí ló fa ìbínú nítorí pé ń bú ó dẹ̀ ń ṣépè fún in tó ti ẹ̀wà gajù ní pé wọ́n ní Ànábì wa Ìsá dípò kí wọ́n àwa méjì rèé èèyàn kan ní ń bú wa ní ṣépè tí àbá ti ẹ̀ lé dámú àwa méjì tá bá ti ẹ̀ yàbò ìbá àná wọ́n ní tí tó bá ti ṣépè kan báyìí Ànábì Ìsá wọ́n sọ wípé barakallahu fi tó bá tó sẹ́mi wọ́n tó lè sọ wọ́n tó sàdúrà ní ahsanallahu ilayh tó bá tó bú wọn wọ́n tó èèyàn dáadáa èèyàn gidi inú ti wá bí ẹni táà ń wí ó ti bí ọpẹ́ pé irú kíní bóò ṣe fi Ànábì Ìsá lẹ́nu nígbà tó fi ẹlẹ̀ nígbà tí ti yẹn tó bú tí ó bù tọ́tọ́ sẹ́ni tí ó sẹ̀ tán Ànábì Ìsá kò ń wájú ẹ̀ pé ṣé ẹ ti sọ gbogbo ẹ̀ tán ó ní hàn ọ̀dà mo ti ń lọ àbí ẹ ti yọ̀ǹda mi yọ́ sá ṣe pé tàǹjọ́ kan náà ní ẹ ṣe lọ́nu wọ́n wá lọ pàdé ọmọ kéwu wọn padà tí ẹ tó wà níbi tó wà sínú bí gidi pé kí ni láì gbogbo ẹ̀kan yẹpẹrẹ èèyàn nígbà ẹ̀kan dójú sí yàn Ànábì Ìsá bí léèrè pé kí ló dé tó fa gbogbo òbínú nígbà ẹ̀ṣẹ̀ yẹn náà ni ó ní ọmọ wípé nígbà tó ń dé tí ń bú òun yẹn tó dé tí ń ṣépè yẹn in tó ń ní lọ́dọ̀ nínú ìwé iṣẹ́ rẹ̀ àbí nínú àpò iṣẹ́ tiẹ̀ ló ń bù jáde báyìí ó ń bù ó dẹ̀ ń fóun in tó ní fóun yẹn nígbà tó dẹ̀ ń fún òun ní ó ń fóun lépè àti èébú in tó náà dẹ̀ ní òun náà dẹ̀ ń bù fún àbí ṣé èpè àti èébú lọ́mọ òun mọ̀ Allahu Akbar ṣé pé àti èébú lọ́mọ òun mọ̀ Allahu Akbar ìbádùn àti kó wọ́n mọ̀ sọ̀rọ̀ dáadáa náà ni in tó náà dẹ̀ ní òun náà dẹ̀ ń bù fún adẹ̀jọ́ ń bù fún ara wa in tó wà ń bẹ̀ náà nìyẹn ilé ń sọ fún èèyàn pé bí èèyàn bá ṣe rí òun náà ni ó ṣe wùwà tó bá jẹ́ wípé èèyàn elépè lè èèyàn náà tẹ́nìkan bá ń ṣépè ìwọ náà ó ṣépè ní ṣùgbọ́n tó bá jẹ́ pé bí aládùúrà ni ọ́ ẹni tó jẹ́ wípé ọpọlọ ẹ̀ pé dáadáa ó nímọ̀ ó mọ̀ pé àdúrà ló yẹ fún wọn máa ṣe tí wọ́n bá ń ṣépè àdúrà ló máa ṣe tí wọ́n bá ń ṣépè tó ọ̀bá ti ẹ̀ máa dúà kẹta tó ṣe ò ní lè ṣépè nítorí pé ìwé ṣe elépè ó ṣe bàbá elépè èé ṣe ọkùnrin elépè èé ṣe ìyẹ elépè tó bá jẹ́ pé èé ṣe léèbú ẹni tí wọ́n ń bú àwọn èèyàn alhumeza tù lúmeza bí àwọn tọ́lọ̀ ń dákọ̀ àwọn humeza àwọn lúmeza àwọn abúnilójú ẹni abúnilẹ́yìn ẹni tó bá jẹ́ pé èé ṣe tí wọ́n bá ń bú ọba ò ní ilé béèbú torí pé wèé ṣe eléèbú òpin tó lè ṣe ní kọ́ ọ̀rọ̀ adákẹ́ báyìí nígbà tó bá mọ ohun tó ti ẹ̀ sọ tó bá ní ọ̀rọ̀ gidi kan tó sọ ká ní lóòótọ́ ohun tó wà lọ́dún èèyàn ní tí èèyàn ó ṣe náà ni irú rẹ̀ ní Ànábì Ìsá ń ṣeun alayhi salatu wassalam ó sì wà nú àdíìsì Ànábì náà sallallahu alayhi wa sallam man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut tó bá jẹ́ pé ọgbọ́n náà ọba gbọ́ ọgbàjọ́ gbèǹdé àlìkẹ́ ọmọ gbọ́
ìtumọ̀ pọ̀ gbọ́ náà ọba gbọ́ ni pé o ti mọ̀ pé yọ́ kọ gbogbo tó ṣe yẹn yọ́ kọ lẹ̀ ọgbọ́jọ́ gbéǹde àlìkíyámà gbọ́ ìtumọ̀ ẹ̀ ní pé tó bá díjọ́ gbéǹde àlìkíyámà o ti mọ̀ pé gbogbo tó ọba ṣe lọ́gbàǹjọ́ ẹ̀ ká ló ti mọ̀ falyaqul khayran báwọn èèyàn rí kún ó ṣe sọ tó dáadáa náà sọ dáadáa lè yàn fẹ́ sọ pé ìjọ́ gbéǹde àlìkíyámà kó lè bá yẹ pé ìwéṣẹ́ mi tó dáa ní òkun yẹ́sùn tó agbára àrí ọba tí ẹwà kákọ́ sọ dáadáa ọ̀rọ̀ adákẹ́ jẹ́ toró ní fẹ́ sọ̀dà kejì ìwà dáadáa nìyẹn tó jẹ́ pé àwa náà gbọ́dọ̀ pọ́sí rẹ̀ lára ànábì Ìsá alayhi salatu wassalam nínú ọ̀rọ̀ wọn tí a ní sọ ó ní wípé tí èèyàn bá ti mo fẹ́ rántí sígà rẹ̀ wípé irdaw bí qalili dúnìyà bí adna dúnìyà irdaw bí adna dúnìyà ma'a salamati din gbogbo yín ó sọ fáwọn èèyàn rẹ̀ wípé ẹ yọ́nú sí adna dúnìyà ọ̀rọ̀ ilé ayé tó kéré jù tó lóòjù ma'a salamati din tó bá ti jẹ́ wípé ẹ̀sìn yín lálàáfíà ó ti rí pé àlàáfíà ẹ̀sìn ẹlẹ́sìn lálàáfíà báyìí tó bá ti jẹ́ pé ìyẹn ni pé tó bá ti jẹ́ pé adúnà àdúníyà yẹn yóò wà pẹ̀lú sàlámẹ́tù dì ìyẹn ni pé ẹ̀sìn rí ó mọ́ lálàáfíà ó túnmọ̀ sí wípé tó bá ti jẹ́ pé ibi tẹ́sìn rí ó ti mọ́ lálàáfíà ó níbi kí ọ̀rọ̀ ilé ayé tí ó wà lọ́dọ̀ rẹ kó má pọ̀ yọnu sí ẹ̀ yọnu sí ó ní kama yarda ahlu dunya bí adínà díínì máa sàlámẹ́tì dúnìyà gẹ́gẹ́ bí àwọn tí ẹ jẹ́ èèyàn ilé ayé náà ọgbẹ́ ìwọ́n tí èèyàn ẹjọ́ ọgbẹ́ni alkiyama ni àjẹ́nà ló ń lé ìwọ yọ́nú sí kí ẹ̀sìn rí ọ dáa kódà kò mọ́ ju pé díẹ̀ ní orí ayé jẹ́ ti ọlọ́ kama yarda ahlu dunya bí adínà díìn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàwọn ará ilé ayé náà ń gbọ́ jẹ́ pé ilé ayé ní ẹ ń lé díẹ̀ ní ẹ̀sìn ni ẹ máa ń yọ́nú sí máa sàlámẹ́tì dúnìyà nígbàtí ó bá ti jẹ́ wípé díẹ̀ ní ẹ̀sìn yẹn o ní ò ní kó bá ìgbésí ayé wọn tí ń lọ lẹ́sẹẹsẹ ìyẹn ni pé ẹ̀sìn tí ó bá ti ní kó bá gbèsè ayé wọn o ní wọ́n rọra mú ẹ̀sìn díẹ̀ náà ni ó sì padà jà mọ́ ẹ lọ. àbó olórin ọwọ́ abáwa kọ́ ó ní aradijalan aradijalan rọ̀dú bid-dini àbí aradijalan rọ̀dú aradijalan bi adna dini qad qani'u aradijalan bi adna dini qad qani'u àjẹ́kọ́ aradijalan bi adna dini qad qani'u وما أراهم ردوا في العيش بالدون وما أراهم ردوا بالعيش بالدون فاستغني بالدين عن دنيا الملوك كما استغنى الملوك بدنياهم عن الدين سبحان ربك رب العزة